Ó lágbára o, ẹ wá gbọ́. Èyí ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré onítìátà Yorùbá ṣe ń ṣe nígbà tí wọ́n gbọ́ ikú ọ̀kan lára wọn, olólùfẹ́ wọn Alhaji Taiwo Babatunde Ògògó, táwọn èèyàn tún ń pè ní Ọmọkúlódò, tí kú mú lọ lójijì yìí. Ẹ wò bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, àwọn àgbààgbà òṣèré, àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ òṣèré mìíràn, ẹ wò bí wọ́n ṣe bú sẹ́kún nígbà tí wọ́n gbọ́ ikú ẹni ire wọn tó lọ. Fúnkẹ́ Akíndélé bú sẹ́kún, Fẹ́mi Adébáyọ̀ ń ké, Bímbọ́ Thomas ò dákẹ́ ẹkún, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti dájọ́ movie premiere sọ́nà tẹ́lẹ̀, níbẹ̀ ni wọ́n wà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sunkún. Fẹ́mi Adébáyọ̀ bú sẹ́kún gidigidi nígbà tí wọ́n ṣe fíìmù tán. Lórí ìtàgé tí wọ́n wà níbẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní sọ nípa Ògògó, àwọn iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tí ó ti ṣe, tó sì bẹ̀rẹ̀ sí ní sọ báyìí wípé bàbá mi Ògògó ti lọ. Àwọn iṣẹ́ ribiribi tó ti ṣe nínú Nollywood industry kó lè jẹ́ ká gbàgbé rẹ̀, a ò lè gbàgbé rẹ̀ títí láé la ó máa ṣèrántí rẹ̀. Bẹ́ẹ̀ ló bú sẹ́kún. Fúnkẹ́ Akíndélé náà kọ́ báyìí láti fi ṣèdárò ẹni ire tó lọ, olólùfẹ́ wọn tí wọ́n fẹ́ràn nínú agbo òṣèré, wípé ó kọ lédè òyìnbó, bẹ́ẹ̀ ló kọ báyìí wípé so sad, rest in peace Sir. Your impact in the film industry will never be forgotten. Thank you for the legacy you leave behind. Ó ní sùnre o Sir, iṣẹ́ ribiribi tó ti ṣe sílẹ̀ nínú agbo òṣèré ò lè parẹ́, kó sì lè jẹ́ ká gbàgbé rẹ̀ láéláé. Bẹ́ẹ̀ làwọn èèyàn máa bọ́ sábàlá àríwísí, ìyẹn comment section, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ipa ribiribi àti iṣẹ́ takuntakun tí òṣèré ilẹ̀ wa yìí ti gbé ṣe nígbà tó wà láyé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ síbẹ̀. Bẹ́ẹ̀ lárí tí ọ̀kan kọ báyìí wípé we are so glad Ògògó that you got the financial you needed without coming to the public. Thank you Senator Yayi. Àṣírí tí yín náà ò ní tú. Ó ní òun dúpẹ́ gidigidi lọ́wọ́ ọkùnrin Ọlámilékan Yayi, èyí tó ń dupò gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Ó ní òun dúpẹ́ pé Ògògó rìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ rẹ̀ láì jẹ́ wípé wọ́n tọrọ owó fún un lórí ayélujára. Ó ní àṣírí tí yín náà ò ní tú. Bẹ́ẹ̀ la rí tí ọ̀kan náà tún kọ báyìí wípé ó kọ ní èdè òyìnbó. Ó ní I swear if it is 1 billion Ògògó needed, I swear people will raise the money. The man is so loved. Ó ní tó bá jẹ́ wípé bílíọ̀nù kan náírà ó náà ni àwọn dókítà nílò tí yóò fi mú àìsàn yìí lọ, ó ní òun mọ̀ dájú wípé àwọn ènìyàn wọn ò dá owó náà látàrí ìfẹ́ tí wọ́n ní sí i. Lẹ́lòmíràn tún kọ báyìí wípé IRP, yẹn rest in peace legend, this is so sad. He made many people fall in love with Yoruba Nollywood. He is a legend beyond many words. He will forever remembered for a life well spent with aura. Sunre o Ọmọkúlódò. This is so sad. Ó ní akọni lọ sùnre. Eléyìí bani lọ́kàn jẹ́. Ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ràn eré àti àṣà Yorùbá. Akọni ti lọ títí láé. Máa sùnre o sùnre Ọmọkúlódò, títí láé la ó máa ṣèrántí rẹ̀. Ẹlòmíràn tún kọ báyìí wípé Shakirat Taiwo, táwọn èèyàn ń pè ní Kira, ọmọ olóríire, ọmọ dáadáa. Ó fẹ́ràn bàbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ látàrí bí ọmọbìnrin yìí bí ṣe bọ́ sórí ayélujára tó bẹ̀rẹ̀ sí ní bi àwọn olólùfẹ́ Taiwo Ògògó, àwọn ọmọ Nàìjíríà, wípé kí wọ́n ó dákun ibi tí wọ́n bá mọ̀ tí táwọn bá lè gbé bàbá òun lọ àti ohun tí wọ́n bá tiẹ̀ lè ṣe kí ara bàbá òun fi yá ní kíákíá, wípé òun ò fẹ́ kí bàbá òun ó kú. Ni ọmọbìnrin kan tí òun náà fẹ́ràn Ògògó tí ó kọ, ó ní ọmọ gidi, ọmọ alálùbáríkà, òun náà ni Kira. Ó nífẹ̀ẹ́ bàbá rẹ̀ gidigidi, ó fẹ́ràn bàbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Bímbọ́ Thomas náà bọ́ sórí ayélujára láàárọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní sunkún tó ń tòmí lójú pòròpòrò. Òun náà kọ sórí ìkànnì rẹ̀ báyìí wípé nígbà tí mo gbọ́ ikú bàbá mi Ògògó, ó dùn mí jọjọ, kódà ó dùn mí dọ́kàn, ṣùgbọ́n Ọlọ́run ọba ò ṣe é dá lẹ́jọ́, kábíyèsí ni àṣeyọ̀wù lọ́bẹ̀ Elédùmarè. Lárí tí ọ̀kan lára àwọn olólùfẹ́ Ògògó náà kọ báyìí wípé nígbà tí mo kọ́kọ́ mọ̀ yín, nígbà tí ẹ kọ́kọ́ wá ya fíìmù lọ́dọ̀ wa,
pẹ̀lú bí ẹ ṣe ń ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ yín, pẹ̀lú ìfẹ́ tí ẹ fi hàn sí wọn. Ó ní Súnre o, ògògó tí gbogbo àwọn èèyàn fẹ́ràn. Bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀ náà kọ tó fi ṣèdárò ògògó níbi tí wọ́n ti ní kó sọ̀rọ̀ ní movie premiere tó ṣe. Ó ní mi ò tiẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ, Súnre Sàátì. Bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀, àwọn òṣèré mìíràn, àwọn àgbààgbà òṣèré mìíràn, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa ògògó, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ipa ribiribi tó kó nínú agbo òṣèré pẹ̀lú bí ó ṣe fẹ́ràn àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ àti àwọn ìwà rere tó ti gbé ṣe nígbà tí ó wà láyé. Ta wá là wá tá a fẹ́ dá Ọlọ́run lẹ́jọ́? Ta ló lè bá Ọlọ́run? Ta ló lè dá a lẹ́jọ́? Àṣeyọ̀wù lọ́ba mi Elédùmarè. Súnre o, ògògó, ó dìgbà, ó tún dòjú àlá.